Amen. Amen. Where are we?
tóbi jùlọ. Èmi yóò máa yìn ọ́, èmi yóò máa gbé ọ ga. Ìwọ ṣáá mọ́ ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ ga. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá, ayé ò bá wá o, ó fáwọn ṣe òye. Àwọn ò bá wá o, ó fà ẹ̀ṣà ó kí ìjìnlẹ̀. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Ayé ò bá rárá o, ó fáwọn ṣe ibùgbé. Ọ̀run ò bá rárá o, ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ọlọ́run tó tóbi, Ọlọ́run bàbá. Gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Gbogbo ọ̀nà ẹ ṣé. Gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Gbogbo ọ̀nà ẹ ṣé. Gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Gbogbo ọ̀nà ẹ ṣé. Gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ọlọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Ọlọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ fún bàbá. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ fún bàbá. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ fún bàbá. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Áńgẹ́lì lọ́run wọ́n yí Ọlọ́run aláyé. Èmi náà gẹ́gẹ́ bí àyànfẹ́ fún bàbá. Ìgbìmọ̀ lọ́run, ìgbìmọ̀ láyé, ìgbìmọ̀ nísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ga. Ìgbìmọ̀ lọ́run, ìgbìmọ̀ láyé, ìgbìmọ̀ nísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ga. Ó ga o, Ó ga o, ó tóbi, ó tóbi. ó ga ènìyàn, ó ga jù ayé lọ. Ó ga o, ó tóbi. Ó ga ìjùmọ̀ rẹ̀ ga jù ayé lọ. Ó ga o, Ó ga o, ó tóbi, ó tóbi. ó ga ènìyàn, ó ga jù ayé lọ. Ó ga o, ó tóbi.
Ọba Ìdùmarè ga jù ayé lọ. Èmi wo mo wò yíká mo gbé ọpẹ́ yẹn ọ́. Èmi wo mo wò yíká mo gbé ọpẹ́ yẹn ọ́. Orí mi tí kò kọ́ fìlà, fara mi tí kò kọ́ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ́ bàtà, èmi ò yọ̀ ọ́ bàbá. Orí mi tí kò kọ́ fìlà, fara mi tí kò kọ́ aṣọ, ẹsẹ̀ mi tí ó gbọ́ bàtà, èmi ò yọ̀ ọ́ bàbá. Orí mi tí kò kọ́ fìlà, fara mi tí kò kọ́ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ́ bàtà, èmi ò yọ̀ ọ́ bàbá. Abẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Abẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Go, mo yìn Bàbá go, mo gbé Bàbá ga ohun dídá tó dá wá sí mo yìn lógo. Fún pé ká tó pa wá mọ́ ẹ jẹ́ ká gbéga agbára rẹ̀ ló mú wa rí ọjọ́ kìíní oṣù yìí. Òun ló mú wa ní gbogbo ìrìnàjò yìí láyọ̀ lálàáfíà. Àánú ló fi gbé wa lékè gbogbo ọ̀tá pátá ọwọ́ agbára rẹ̀ ló fi gbà wá lọ́wọ́ ọ̀tá. Ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore wa hàn sí Ọlọ́run wa. Ògo, ẹ jẹ́ ká yọ̀ níwájú rẹ̀ Ògo, àwa yìn Bàbá fún ọjọ́ tó gbẹ̀yìn oṣù kìíní tàrí láyọ̀ agbára wa mọ̀kọ́ oore ọ̀fẹ́ rẹ̀ ló dá wa sí. Mímọ́ ṣe wa kọ́ àánú rẹ̀ yóò fi kà wá yẹ. Kì í ṣe pé àsànjà wọn kan ó fẹ́ wá ní. Oore ọ̀fẹ́ rẹ̀ ló gbé wa ró dọjọ́ òní Ọba
tó mú wa sùn tó mú wa jí láyọ̀ ẹ̀yìn o. Ìmọ́lẹ̀ rẹ̀ lórí ayé wa kedere ló mọ́lẹ̀ o. Òun ló tọ́ ìṣiṣẹ́ wa o ní gbogbo àjò kìkìnì yìí. Lílọ bíbọ̀ wa o, òun ló ṣe Alpha Omega wa. Ẹni more rẹ̀ kó bá wa jó, kó yìn Bàbá lógo. Ògo ògo mo fàyọ̀ yọ̀ Ọlọ́run wa o. Ògo ògo mo fẹ̀rín yìn Bàbá o. Ògo ògo mo fi ijó yìn Bàbá o. Ẹni tó kọjú sí wa lóore, ẹ jẹ́ ká yìn o. Jíjẹ mímu wa òun ló ń pèsè fún wa lójoojúmọ́. Aṣọ táwọn sọ̀rọ̀ agbára rẹ̀ mọ́ ni mo. Òun ló ṣe ìtọ́jú wa o, táwa kò ṣàìsàn o. Ẹ jẹ́ ká fẹ̀mí ìmoore wa hàn sí Bàbá rere. Òun ni Bàbá tó mọ ìyè ọmọ tí fọ̀rọ̀ ọmọ rẹ̀ ṣeré. Ògo ògo ẹ jẹ́ ká gbéga o. Ògo ògo ọpẹ́ ni fún ọ o. Ẹ̀yin Bàbá ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé á dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, gba ọpẹ́ àti ìyìn. Àjùlọ gba ọpẹ́ àti ìyìn, olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn. Ìwọ lọ́ba tó tún fún wa lórí ọ̀fẹ́ láti lè rí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kìíní 2023 ní àtàlàfíà. Àmọ́ lóore o, àmọ́ lóore, àmọ́ lóore. Àwa ìbálẹ́gbẹ̀rún àwọn àbápọ̀jọpọ̀ mọ̀tò láti fi yìn ọ́, nítorí pé ìbámọ́ ṣe rẹ̀ ni báwo la ti fẹ́ rí àníyege nínú rẹ̀, báwo la ti fẹ́ fàkọyọ nínú rẹ̀, báwo la ti fẹ́ rí báwo la ti fẹ́ mọ̀ wọlé, la ti fẹ́ mọ̀ jáde nínú rẹ̀. Kò ṣe ọpẹ́lọpẹ́ rẹ̀ lára wa. A sọ wípé ṣe Bàbá gba ọpẹ́ àti ìyìn fún ti jíjẹ, fún ti mímu. Ìwọ ló jẹ́ kí ebi ó pa wá, ìwọ ló jẹ́ kí òǹgbẹ gbẹ wá. Ó Ọlọ́run ayérayé, a sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn, nítorí pé ìwọ lọ́ba tó ń dáṣọ bo àṣírí wa, ìtayé òfin rí wa fi ṣẹlẹ́yà, táyé òfin rí wa ṣẹ̀sìn. A sọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn. Olúwa Ọlọ́run ògo, nítorí pé òwò múlẹ̀rí àti májẹ̀mú rẹ̀ ṣe nínú ayé wa, wípé ìwọ kì yóò pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò fi rẹ fún èrè gbígbẹ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìwọ ń gba gbogbo ògo ní gbogbo gbà, ò ń gba gbogbo yìí ní gbogbo gbà. Gbogbo àwọn tí wọ́n fẹ́ pé nínú ògo rẹ kíkàn ni wọ́n kàn wọ́n pa. Àmọ́ lórí aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn, nítorí pé ìwọ sì tún tẹ̀síwájú pẹ̀lú gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni láti mọ gba gbogbo ògo nínú ayé wa àti láti mọ gba gbogbo inú ayé wa. Nítorí pé àní nínú ọjọ́ ìní tí sọjọ́ tó gbẹ̀yìn oṣù kìíní, ìwọ tó ti ṣetán láti dá wa láre ju tàwọn ọjọ́ yòókù lọ. Bẹ́ẹ̀ ni àádọ́ sì mú wa wọnú oṣù kejì ní ayọ̀ tẹ́fà pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀bùn àti ìdarí láti lọ ṣe aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn ní gbogbo ọ̀nà. Ògo ló yẹ orúkọ rẹ. Àwa tún ní gẹ́gẹ́ bí ọmọ ṣe Bàbá, àtúntìdé síwájú rẹ láti orí tẹ̀ mímọ́ wa. Bàbá darapọ̀ mọ́ wa, ọmọ darapọ̀ mọ́ wa, ẹ̀mí mọ́ darapọ̀ mọ́ wa nínú àánú àti oore ọ̀fẹ́ yìí tó ga tó tayọ jùlọ tí ó lẹ́gbẹ́ tí ò ní òjì wọn. Ọ̀yá ẹ bá wa sọ̀rọ̀, ẹ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ó mú kí ayé ẹnìkọ̀ọ̀kan wa kó kún fún agbára àti ẹ̀mí mímọ́ yín, ìmísí àtọgbà àti màtòyé yín láti mọ ní ìtara, láti mọ wà ní iwájú yín, láti mọ pọ̀ ní agbára àti ìmísí, láti mọ ṣe ìfẹ́ yín, àì láti mọ lépa ìjọba Ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́, láti mọ wo ojú yín gbogbo ìgbà, àì láti lè kọ̀yìn sí gbogbo ṣíṣe táyé yìí, àì láti mọ wo ohun tí ń ṣe ìjọba ọ̀run. Olúwa ẹ̀kọ́ ẹ bá wa sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yín ó yá ẹ jẹ́ kó fọ̀ nínú ayé wa, ẹ ṣùṣù rẹ̀ fún wa, kẹ́ gbé wa ró, kí gbogbo ògo sì máa jẹ́ tiyín títí láwọn ọmọ yìnyín, láwọn ọmọ gbé yín ga. Àmọ́ lórí Bàbá gba ọpẹ́ àti ìyìn nígbà tá a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen, amen. So àsìtàn wà nínú yìí síbẹ̀
èyí ni ọjọ́ tó kẹ́yìn nínú oṣù ìkíní 2023 kìí ṣe nípa mímọ̀ṣe àti agbára wa èyí tó jẹ́ wípé ìyìn ni ó pọ̀ jù nínú gbogbo tí a ṣe. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọ̀la ẹgbẹ́ ọkàmọ́ wà church, so ọjọ́ ọ̀la àti mọ̀ kókó bóyá a tètè jí ní kùtùkùtù hàn láti ṣe ní bọ́ bá ti jẹ́ ọlọ́yọ̀ mọ̀kàn wá. Amen. So à ń kà nínú ìwé orin Dávídì orí 116 ẹsẹ̀ kejìlá dé ìkẹrìnlá ìyẹn 12 dé 14. Mo bẹ̀rẹ̀ sí ní kà Ọlọ́run. Orin Dávídì 116 ẹsẹ̀ 12 dé ìkẹrìnlá. Kí ni èmi yóò san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Èmi yóò mú ago ìgbàlà, èmi yóò sì máa ké pe orúkọ Olúwa. Èmi yóò san ìlérí ìfẹ́ mi fún Olúwa. Nítòótọ́ ni ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Iyebíye ẹsẹ̀ ok ibi tó ti gbé dá dúró nù ẹsẹ̀ kẹrìnlá. Amen. Ẹsẹ̀ kejìlá sọ wípé kí ni èmi yóò san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀. Kí ni wọ́n fẹ́ san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ tó ṣe nínú ayé rẹ̀? Àbọ̀ sọ wípé Ọlọ́run ò ṣe ọ́ lóore bí? Amen. Ọlọ́run ò ṣe ọ́ lóore. Gbọ́ oore wo ló ṣe ọ́? Ọ̀ya mọ̀ ń gbọ́. Ọlọ́run ṣe ọ́ lóore. Oore wo ló ṣe ọ́? Gbọ́. Ọlọ́run ṣe wọ́ lóore. Oore wo ló ṣe ọ́? Kò ṣe ọ́ lóore. Oore wo ló ṣe ọ́? Sáà ní lọ́mọ ni. Ẹgbẹ́ oore àti mọ́ gbọ́ wàásù ló ṣe yín. Ṣé bá tó ṣe lórí àti mọ́ gbọ́ wàásù láti mọ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀? Ṣé ẹ̀ á ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn? Ṣé ẹ̀ ń tẹ́tí sí ọ̀rọ̀ rẹ̀ yẹn? Ṣé ẹ̀ ní ìtara sí ọ̀rọ̀ rẹ̀ yẹn báwo? Ọlọ́run ṣe ẹnì kọ̀ọ̀kan wá lóore, ó ṣe mí lóore lọ́pọ̀lọpọ̀, ó ṣe ìwọ náà lóore lọ́pọ̀lọpọ̀. Ara oore tó ṣe ẹnì kọ̀ọ̀kan wá, ara rẹ̀ náà ni ìta tó wà nínú rẹ̀. Wá a sùn a sì jí ayọ̀ àtàlàfíà. Oorun tá a sùn kò sí ẹnìkan nínú wa tó ṣẹ̀ṣẹ̀ lògùn oorun kó tó sùn. Oore ńlá kan ni. Àwọn kan bẹ wọ́n lo oògùn oorun, wọ́n gún abẹ́rẹ́ oorun, oúnjẹ wọn gan ìkan kìkì oògùn oorun níbẹ̀ nínú rẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò rọrùn sùn. Àmọ́ iye owó tí wọ́n ná sí hospital, sí pharmacy àti sí ilé alágbo káàkiri nítorí pé kí ni kí wọ́n lè rọrùn sùn, ṣùgbọ́n wọn ò rí sùn. Ṣùgbọ́n èmi àti ẹ àárí oorun sùn láìsan épìnì fún ẹnìkankan nítorí pé kí ni Ọlọ́run ló ń fi ara dẹ ẹnì kọ̀ọ̀kan wa láti lè mú kí a mọ̀ sùn láì mú ìnira kankan dání. Ọlọ́run ṣe èmi àti ẹ lóore. Iná lọ́pàá tó yẹ pé nígbà tá a sùn àmọ́ tí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n Ọlọ́run tí kìí sùn tí kìí tó gbé ó fẹ́ ààbò rẹ̀ bò wá, ó pa wá mọ́. Gbogbo àwọn oníṣẹ́ ibi tí wọ́n ṣiṣẹ́ láàrin òru, gbogbo wọn pátápátá ló lè jìnnà síbi tí àwa wà. So Ọlọ́run ṣe wá lóore lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lógun tí Ọlọ́run ṣe fún wa èyí tí a kò lè fojú rí. So Ọlọ́run ṣe wá lóore púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni nígbà tí àkókò tó láti jí, bó ṣe jẹ́ ipá àwọn kan kọjọ́ mọ́ pé kùmọ̀ lèèyàn fi ń jí wọn nítorí pé wọn ò fẹ́ dìde lẹ̀, kì í sì ṣẹjọ́ wọn. Nígbà tó rí Ọlọ́run bá ti pọ̀ jù nínú ayé ènìyàn, ara mọ́ tú yàn, ìtara àti dìde lẹ̀ ìmọ̀nira fún yàn pé kóhùn láti mọ̀ sùn lọ náà ni kó wọ́n mọ̀ jí láàárọ̀ ní àkókò tó yẹ àti ní àkókò tó wọ̀.
kí o sì kàn mí ìtọ́fà ìtògbò orí Ọlọ́run ní gbogbo eléyìí. Ọjọ́ ìbá ṣe bẹ́ẹ̀ ni àwọn kan bẹ ìlò ní tí ìmọ̀ òun ti dá lójú wọn wáyé, kìí sí pé wọ́n níbi tí wọ́n fẹ́ lọ, kìí sí pé wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ ṣe, kìí sí pé wọ́n ní orí tí wọ́n fẹ́ kọ sí ọ̀la àbí wọ́n fẹ́ dúpẹ́ lọ́nà, ṣùgbọ́n ara wọn ò lélẹ̀, wọn ò lè fi gbogbo ara sùn. Èyí tó pé kété tí wọ́n bá ti jujú báyìí bí kí màálù kó yọ sí wọn kó mọ́lé wọn káàkiri, bí kí erin kó yọ sí wọn kó mọ́lé wọn káàkiri, bí kí eégún kó yọ ẹgbà sí wọn kó mọ́nà wọn lójú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ilẹ̀ ìmọ̀ tí wọ́n fi mọ́ ń jí, aago tó yẹ kí wọ́n jí ẹlòmí láti bí aago kan ni yóò ti jí tí ò ní lè sùn mọ́ títí di ilẹ̀ mọ́, nítorí pé kété tó bá ti rọra di jú báyìí wàhálà dé kò ní sí kíni. Ẹlòmí nǹkan onírúurú ni yóò rí sí ọmọ ńlẹ̀ káàkiri, ẹlòmí yóò rí wípé wọ́n sòun mọ́bì kan tí wọ́n fi àjẹ òun, ṣùgbọ́n títí tí àti yín kò rí bẹ́ẹ̀. Iná ló fàjẹ́ pé nígbà tí ilẹ̀ bá mọ́ àti dìde ẹlòmí yóò tún mọ́ sí kíni, yóò tún mọ́ yẹra, ẹlòmí yóò tẹ̀ mọ́ sọ wípé ilẹ̀ ò tí mọ̀, ilẹ̀ ò tí mọ̀, nígbà tí mo jẹun kú mọ̀ lójú kọ́ mọ̀ sọ wípé ilẹ̀ ò tí ṣe kíni. Ìgbọ́ ara oore Ọlọ́run ni, tọ́lọ̀ bá síyàn lórí tára bá tú ènìyàn, èyàn mọ̀ sọ wípé ilẹ̀ ò tí mọ̀ mo tún fẹ́ sùn díẹ̀ sí, nítorí pé ara tú ènìyàn ni. So ara oore Ọlọ́run lélẹ́yìí, ara oore Ọlọ́run tún lélẹ́yìí láti jẹ́ni tí ó wà níwájú Ọlọ́run ní gbogbo gbà, láti mọ kọrin yin Ọlọ́run lógo, láti lè mọ pàtẹ́wọ́ yin Ọlọ́run lógo, láti lè mọ jó yin Ọlọ́run lógo, láti lè mọ fò sókè yin Ọlọ́run lógo, àti pé ara oore Ọlọ́run tún ní eléyìí láti mọ gbóhùn Olúwa ní ojoojúmọ́. Kìí ṣe gbogbo ènìyàn Ọlọ́run mọ kọjú sí láti bá sọ̀rọ̀, bó ṣe ń kọjú sí mi tó ń kọjú sí wọn náà láti mọ bọ́ sọ̀rọ̀ lójoojúmọ́ yẹn, kìí ṣe gbogbo ènìyàn, kìí ṣe gbogbo ènìyàn. Àwọn kan bẹ wọ́n wá láti mọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n wọn ò rí ààyè. Tíjọ́ tí wọ́n bá lọ síbi tí àwùjọ Ọlọ́run, ibi tí wọ́n ti gbé ń sọ̀rọ̀ Ọlọ́run, ẹ kíyèsí ìjọ yẹn ni wò ní sọ̀rọ̀ Ọlọ́run, bóyá nǹkan mí ni wọ́n ṣe ń bẹ̀ tí gbogbo ọjọ́ fi lọ tán. Wọ́n á lè máa po ibẹ̀ látàárọ̀ jílẹ̀ sọ pé bóyá àkókò bẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò ní ṣe kí ni, ọ̀rọ̀ Ọlọ́run ò ní jáde sí wọn. Ẹlòmíì sì bẹ̀rẹ̀ pé yóò wà níbi tí wọ́n ti gbé sọ̀rọ̀ Ọlọ́run, káwọn chọ́ọ̀chì kò sí àní kò tó bá lọ chọ́ọ̀chì ní program kan bá ń bẹ chọ́ọ̀chì dandan ni wọ́n sọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ẹlòmíì ìgbà tí ó bá dé chọ́ọ̀chì sí tí akọ̀rọ̀ bá fẹ́ bẹ̀rẹ̀, nǹkan kan wà tí ó gbé jáde àbí nǹkan kan wà tí ó di lọ́wọ́ tó yẹ pé kò ní náfààní àti kọ́ bí ara sí ọ̀rọ̀ Ọlọ́run tí ń lọ. Níwọ̀n bá tó jẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló sì fẹ́ gbọ́. Ṣùgbọ́n èmi àti ẹ àti àárọ̀ àti ọ̀sán àti alẹ́ àti ìrọ̀lẹ́ àti òru, Ọlọ́run ṣe kí ni, ó ń bá wa sọ̀rọ̀. Amen. Kìí ṣe pé ó ń bá wa sọ̀rọ̀ nìkan, ó tún fẹ́ nìkọ̀ọ̀kan wa láǹfààní láti máa kà nínú ọ̀rọ̀ rẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ wọ́n lè kà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tó jẹ́ wípé wọ́n fi máa ń bọ́ sọ́wọ́ àwọn wòlíì èké, àwọn pásítọ̀ onírọ́, àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń pè àwọn onífọ́wá náà, àwọn tó jẹ́ pé kí ni, kìí ṣe iṣẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́, iṣẹ́ tara wọn ni wọ́n jẹ́, nítorí pé kí ni àpò ara wọn ni wọ́n lé káàkiri. Àìlèkà ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò náfààní àti gbọ́rọ̀ láti kà náà ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò náfààní àti wà níbi tọ́rọ̀ Ọlọ́run bá wà. Ó jẹ́ kí wọ́n máa bọ́ sọ́wọ́ àwọn atannijẹ́ ènìyàn. So ìwọ tí o láǹfààní àti lè mọ gbọ́rọ̀ Ọlọ́run bó wà tọ́lọ́run bọ́ sọ̀rọ̀ lójoojúmọ́, orí oore àti ojú rere àti ìrànlọ́wọ́ Ọlọ́run gbà ni. So oore tọ́lọ́run ṣe nínú ayé mi àti ẹ, oore tó pọ̀ ni. Amen. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo gbà lànàfààní àti lè mọ ké pe Ọlọ́run láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láìsinmi àti lásàrẹ̀ wípé Olúwa ìtáyé mi nídìí ni, ìtáyé mi nídìí ni, ìtí mo fi láyé mi ni, ìtí mo tó kù sí, ibi tọ́rọ̀ mi kù sí ni, dìde dáṣọ̀rọ̀ ayé mi, nítorí pé kí ni Ọlọ́run ṣe ọ lóore ni, Ọlọ́run ṣe mí lóore ni, tọ́lọ̀ bá ṣe mí lóore ni, ayé àti gbàdúrà kọ̀ bá ti lè yọ. Amen. Bẹ́ẹ̀ náà tún ni Ọlọ́run ṣe mí àti ẹ lóore, iná ọlọ́fà tó yẹ pé ojoojúmọ́ ó fi ń fi àwọn àṣírí ayé hàn wá, àṣírí ìrìn àjò ayé wa, ìtò ibi tó yẹ ká rìn sí àti ibi tó yẹ ká rìn sí, ohun tó yẹ ká ṣe àti tó yẹ ká ṣe. Pàápàá jùlọ láti mọ kí ni irú àwọn tá à ń bá gbé nínú ayé, irú ìhàwó ló yẹ ká kọ sí ohun gbogbo tó ń Ọlọ́run àlàyé dá, àti ènìyàn ni o àti tí èsì ènìyàn, irú ìhàwó ló yẹ ká kọ sí wọn. Yẹni pé irú ìbáṣepọ̀ ló yẹ kó wà láàrin àwa àti gbogbo tí Ọlọ́run tó ń Ọlọ́run àlàyé dá. A rí wípé oore ńlá ni eléyìí tí Ọlọ́run ṣe fún èmi àti ẹ. Tàbá kò lórí gbogbo wọ̀nyí, jíjẹ mímu, tàlẹ́ni tó pèsè rẹ̀. Ẹ̀yin gbọ́?
so tọ́lọ́wọ́n bá pèsè jíjẹ mímu fún ènìyàn kò sì bó tán sì lè mọṣẹ́ sí tó kò sì bó tán sì lè máa rí sá tó kò sì bó tán sì lè lágbára tó kò sì bó tán sì lè lówó owó lọ́tọ́ jíjẹ mímu yóò nira fún un bọ̀gbẹ́ mọ̀ sọ pé irọ́ ni kò sí ẹni tí ó lówó lọ́wọ́ tẹ́ pé jíjà àti mímu yóò nira fún un wọ́n pọ̀ dáadáa jaburata tí ò lákàwé tí ò lẹ́gbẹ́ tí ò lódì wọn ẹ lọ wo àwọn tí wọ́n lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ bíi yanrìn ilé lọ́rẹ́rẹ́rẹ́ ní báńkì owó wọn lọ́pọ̀ jù ní báńkì tẹ́ bá dé wílẹ̀sì bíi àti àwọn orí tẹ́ káàkiri ẹ̀rí ibi tí wọ́n ń tẹ́ wọn sí tí wọ́n sùn kábẹ̀ wọn ò lè lọ gbowó yẹn mọ́ wọn ò lè lọ jẹ tó wù wọn mọ́ àwọn kan bẹ tí wọ́n bẹ lọ́sibítù tẹ́ pé ibi tí wọ́n wà ohun kan ṣoṣo tí wọ́n sọ lọ́kàn wọn náà ni wípé tó bá jẹ mọ́ wípé kí owó tán káwọn òfin àǹfààní àti ilé mọ́ gbégbé ayé ni kí owó tán torí pé kí ni wọn ò kú wọn ò yè wọ́n kàn wà lórí bẹ́ẹ̀dì ni oúnjẹ kò ṣeé jẹ mímu kò ṣeé mu wọ́n bá mú kíní tìyó ni wọ́n ti bọ̀ wọ́n lára pé kí wọ́n fi àǹfààní àti ilé mọ́ wà láàyè yẹn pé wọn ò lè jẹ wọn ò lè mu nítorí pé kí ni wọn ò lè yanu sí ohunkóhun kan ọlọ́ṣẹ̀mí àti ẹlóore náà lọ́fà tó yẹ pé jíjẹ mímu ó ń pèsè fún wa ní gbogbo gbà mo lówó lọ́wọ́ kọ́ ní sọ pé kéèyàn ní àǹfààní àti ilé jẹun mo mọ̀yàn òun kọ́ ní sọ fún yín pé kéèyàn ní àǹfààní àti ilé jẹun agbára wà fún mi òun kọ́ ní fún yàn ní àǹfààní àti ilé jẹun iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó dára tí mo wọlé gidi fún mi kọ́ ní fún mi láǹfààní kí n fún yàn láǹfààní àti ilé jẹun tá a pé nípa ti iṣẹ́ ni èló ni mo rí nínú iṣẹ́ mi tí sọ pé ó tó mi ná kò tó mi ná ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ jíjẹ mímu ọlọ́run sì ṣe kíni ní jí kọ́ ọmọ yọ báwo ní ṣíṣe òun ló yé nítorí tó dàbí rẹ̀ ọlọ́run ṣe mi àti ẹ lórí lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká wo àwọn ilẹ̀ tá à ń tẹ̀ káàkiri tá à ń tẹ̀ lọ tá à ń tẹ̀ bọ̀ kí la mọ̀ tí àwọn èèyàn ti ṣe sórí ilẹ̀ náà àwọn ẹni bí gbogbo àkókò táwọn ń sùn lálẹ́ àwọn ẹni bí àwọn sì ń bẹbi tí wọ́n ti gbé dàdàkudà káàkiri sí gbogbo àwọn ilẹ̀ lọ àgàgà àwọn ìkóríta ẹ á sọ fún mi ṣé bóòlù yẹn ti fẹ́ rìnrìn àjò rẹ̀ tí ó sọ pé òun ò ní débi tí àwọn ìkóríta wà kò lè ṣeéṣe dandan ni ọgbà bíi tí àwọn ìkóríta wà so ọlọ́run lọ́ba tó ń ṣe ọ̀nà wa ní rere tó ń palẹ̀ gbogbo tí ń ṣe ibi mọ́ kó lọ́nà wa ètò ìjẹ́ wípé gbogbo ibi tá à ń rìn sí ibi tí wọ́n ti ṣe àti wọ́n ti ṣiṣẹ́ ibi sí gbogbo tí wọ́n ti ṣe nǹkan tí ọ̀dà sórí tàbí pé fún gbogbo àjẹ́ bá kọjá ń bẹ̀ kí ibi kó lè mọ dé bá wọn ọlọ́run mú wa gbàbẹ̀ ibi ò sì ṣe kí ni kò dé bá wa so ọlọ́run ṣe wa ní oore bẹ́ẹ̀ náà ni ẹ jẹ́ ká kíyèsí ọlọ́run ṣe wá lóore iná lọ́fà tó yẹ pé ojoojúmọ́ ó mú kí ayọ̀ kọ́mọ kún ọkàn ẹnì kọ̀ọ̀kan wa so àwa sọ fún wa pé kí ni èmi yóò san fún olúwa fún gbogbo oore rẹ̀ kí ni wọ́n san fún olúwa fún gbogbo oore rẹ̀ kí ni tèmi yóò san fún olúwa fún gbogbo oore tọ́ba ní sọ òun ó da iye lé yẹ pé òun sọ wípé iye báyìí lòun fẹ́ gbà fóore tóun ṣe fún wa ta ló lè san kò sí ẹni náà tó lè san ẹni tó lówó jùlọ lágbàáyé ni mo wí o ẹni tó lówó jùlọ láyé àti ní ọ̀run láìsí ọlọ́run àti jésù àti ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ kò lè san nítorí pé kí ni oore tọ́lọ̀ ń ṣe kò sẹ́ni tó lè di èrè kò níye ṣé tá atẹ́gùn tá à ń mí símú tá à ń mí sóde la fẹ́ sọ wípé iye báyìí ni ṣé ti irun orí rẹ tí ń wù lójoojúmọ́ yẹn lọ fẹ́ sọ ni èló lọmọ yẹn tí irun orí ẹyọ kan péré ká mọ ẹyọ kan káfẹ́ ẹyọ kan èló lọmọ yẹn tó jẹ́ kò sẹ́ni tó lè sọ pé irun orí ẹyọ kan yẹ tó jẹ́ ni kò sẹ́ni tó lè sọ wàá wòye irun wàá wòye ẹyọ kọ̀ọ̀kan irun yẹn wàá wòye tó wà lórí rẹ tí sì ń wù lójoojúmọ́ kálukú wọn bó sì wà lórí yẹn oníṣẹ́ tí wọ́n ṣe àmọ́ tí sọ pé iye ohun tí wọ́n ta ká wá sọ pé iṣẹ́ tí wọ́n ń ṣe gangan fún ara wọn ojú tó ń fi ríran só lè san owó rẹ̀ tẹ̀bí ti ta àwò lásán ni ẹ gbọ́ iye tí wọ́n ń ta àwò lásán àwò ojú lásán ẹ gbọ́ iye tí wọ́n ń ta ni 60 70 80 100 omi 200 ìwò lásán wọ́n á sọ fún mi ojú gangan tí wọ́n bá fẹ́ tójú gangan tọba lọ́rọ̀ bá ní kó san owó ojú yẹn èlò ló fẹ́ san fún amen so ẹ̀yin sọ fún wa pé kò sí iye tí kò sẹ́ni tó lè san owó iṣẹ́ tí ọlọ́run ṣe nínú ayé wa bí orí tọ́lọ̀ ṣe fún wa ó ní kí ni èmi yóò san kí ni wọ́n yóò san
ní bí báyìí òun wá dáhùn, èmi yóò mú ago ìgbàlà, èmi yóò sì mọ ké pe orúkọ Olúwa. Tó bá fẹ́ san oore Olúwa, ohun tó yẹ kó ṣe ní pé kí ni, mú ago ìgbàlà kó sì mọ kéde nípa orúkọ Olúwa, kó mọ ké pe Olúwa lọ́sàn àti ní òru, kó mọ kéde rẹ̀ fún gbogbo ènìyàn. Kí wọ́n bá sọ pé mú ago, kí n sọ pé kó mú ago báyìí, kó mọ sí pé gbọ̀ngàn káàkiri ibi gbogbo ogun bẹ́ẹ̀ rí àgbàlá ayé. Ṣùgbọ́n mú ago ọkàn rẹ àti ìwà rẹ kó mọ lu gbọ̀ngàn káàkiri fún gbogbo láti mọ sọ wípé kí ni, lóòótọ́ àti lódodo Jésù Kristi ni Olúwa àti olùgbàlà, ọ̀nà ìyè, ìtọ́ lọ sí ìjọba ọ̀run, òtítọ́ àti ìyè. Lẹ́yìn rẹ̀ Ọlọ́run nìkan ṣoṣo, òun ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò tún sí Ọlọ́run kankan níbi kankan mọ́. Má sì gbẹ́kẹ̀lé ohunkóhun kan, má sì wá ojú ẹnìkan kankan bí kò sí pé ojú rere Ọlọ́run nìkan ni kí ọmọ wa. Báwo ló ṣe lè mọ kéde títóbi Ọlọ́run àti ìgbàlára àti orúkọ àti mọ képe láìsinmi àti láṣàárẹ̀? Òun náà ni wípé kí ni, ipò ọba tó fi ọ́ sí, ipò ọba tó fi ọ́ jẹ nínú iṣẹ́ ọjọ́ kẹfà ni, àti ọ̀pá-àṣẹ tó fi lé ọ lọ́wọ́ láti mọ ṣàkóso gbogbo tó dà ní, rí wípé kí ni, ò mójútó dáradára. Nígbà tó bá ń ṣe léyìí tó mójútó, tó ọ̀pá-àṣẹ yẹn tí ọ̀bọ sọ lọ́wọ́ rẹ, tí àga tó fi ọ́ jókòó lórí gẹ́gẹ́ bí ọba láti mọ ṣàkóso gbogbo tó dá, tí àga yẹn tí ó bàjẹ́ mọ́ nídìí, tí ó kàn mọ́ nídìí, tí ẹnìkan kò rí gbé lọ, tó ń pàṣẹ bó ti tọ́ lọ́nà tọ̀tọ̀ àti náà tọ̀ yẹ, nínú òtítọ́ àti nínú ìwà rere. Ó ti mú ago ìgbàlà, ó ti ń kéde, ó ti ń lu gbọ̀ngàn káàkiri, ó sì ti fi ń kéde orúkọ rẹ̀ fún gbogbo yẹn wípé Ọlọ́run nìkan ni olótìtọ́ àti olódodo, ẹni tó yẹ láti mọ yìn, láti mọ képe àti láti mọ sìn àti láti mọ sátọ̀ lọ nígbà gbogbo. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó sì tún pariwo, tún kéde káàkiri wípé Jésù Kristi ni Olúwa, ọ̀nà, òtítọ́ àti ìyè. Nípasẹ̀ rẹ̀ ni gbogbo èèyàn ti lè rí ìjọba Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sí ọ̀nà mìíràn mọ́. Ìdígbà tó bá jẹ́ ẹni tó hùwà rere, tó sì ní ọ̀rọ̀ rere lẹ́nu, tó sì rí ìrìn àjò rere, tó jólóòtọ́ nínú gbogbo, tó ń gbé ìgbé ayé mímọ́, tó ń gbé ìgbé ayé rere, ẹni tó pa òfin àti àṣẹ Ọlọ́run mọ́, tó ṣe gbogbo nínú òfin Ọlọ́run, ìgbà yìí ló tó jẹ́ ẹni tó ń kéde títóbi Ọlọ́run, tó sì ń sọ nípa agbára rẹ̀. Bẹ́ẹ̀ ni tó ń ké pe orúkọ Olúwa ní ọ̀sán àti ní òru láìsinmi àti ní àṣálẹ́. So kìí ṣe dandan ní wípé kọjá pé kò ṣe mọ́ mú àgbà bí kò ṣe mọ́ lọ káàkiri láti mọ pariwo wípé wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀. So àfikún tó ní wípé tọ́lọ́ bá tún fún ọ lórí ọ̀fẹ́ láti ní ẹ̀bùn láti lè mọ kéde, láti lè mọ sọ̀rọ̀ káàkiri, láti lè mọ wàásù káàkiri nípa gbígba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà. Ẹ̀bùn tó ní ìtò túmọ̀ sí wípé o gbọ́dọ̀ fi ayọ̀ àti dúdú gbà láti mọ ṣe eléyìí. Ìtò tún dàbí rẹ̀ ní ẹsẹ̀ kẹrìnlá, èmi yóò san ìlérí ìfẹ́ mi fún Olúwa nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Èmi yóò san ìlérí ìfẹ́ mi fún Olúwa nítòótọ́ ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀. Àwọn kan tó lè fi san oore tọ́lọ́run ṣe fún ọ nìyí. Àwọn kan tí mo lè máa fi san oore tọ́lọ́run ṣe fún mi nìyí. Níwájú gbogbo ènìyàn pátápátá, níwájú gbogbo ènìyàn pátápátá, mo gbọ́dọ̀ lè máa sọ nípa títóbi Ọlọ́run. Mo gbọ́dọ̀ lè máa ròyìn nípa títóbi Ọlọ́run. Kì í ṣe pé kí n máa ròyìn nìkan, ìwà àti ìṣe mi ó gbọ́dọ̀ jẹ́ èyí tí ọmọ polongo títóbi Ọlọ́run, láti máa fi ògo àti ọlá àti títóbi Ọlọ́run hàn nígbà gbogbo. Ètò túmọ̀ sí wípé nípasẹ̀ mi àwọn mìíràn gbọ́dọ̀ mọ nídìí pàtàkì àti ìwúrí àti ayọ̀ àti dúdùn láti sọ wípé ògo fún Olúwa lókè ọ̀run, hallelujah sí Ọlọ́run ẹlẹ́dàá ayé àti ọ̀run. Àwọn èèyàn gbọ́dọ̀ mọ nínú dídùn láti mọ ríra wọn yé wípé ibi táwọn kú sí ni níwájú Ọlọ́run, kí wọ́n sì mọ bó ni wọ́n sì ṣàtúnṣe ọ̀nà wọn. A rí pé èyí ni àwọn ìlérí ìfẹ́ ìtọ́ga jùlọ tí èmi àti ẹ ó yẹ kí a lè mọ san ní gbogbo gbà fún Ọlọ́run. Nítorí pé kí ni ara àwọn ìdí tọ́lọ̀ fi dá èmi àti ẹ sínú ayé gẹ́gẹ́ bí ènìyàn ní number 1. Ara àwọn ìdí tọ́lọ̀ fi sọ pé kí tọ́lọ̀ fi mú èmi àti ẹ láti jọba àti láti ní àṣẹ, láti mọ ṣàkóso gbogbo tí ó dá àti láti mọ mójútó gbogbo tí ó dá àti láti mọ fi wọ́n dára tí ọba wùwà. Ìdí abájọ òun náà nìyí, láti mọ mú kí gbogbo ènìyàn kó lè mọ̀ nípa wípé Ọlọ́run nìkan òun ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sí kí ni o Ọlọ́run mìíràn. Ọlọ́run nìkan òun ló yẹ láti mọ yìn, láti mọ gbéga àti láti mọ fògo fún. Gbogbo àwọn tí ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé lẹ́yìn òun Ọlọ́run kò tún sí ẹnìkan tó yẹ láti mọ yìn. Bẹ́ẹ̀ ni òun lẹni tí kì í pín ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni, tí kì í sì fi yìn rẹ̀ fèrè gbígbẹ́. So òun nìkan ni gbogbo rẹ̀ gbọ́dọ̀ mọ tẹríba fún.
òun nìkan ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ mọ bọ̀wọ̀ fún, òun nìkan ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ mọ gbéga, òun nìkan ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ mọ sọ nípa títóbi rẹ̀, òun nìkan ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ mọ kọrin ọpẹ́ àtòrin yìí sí. Bẹ́ẹ̀ náà ni ìfẹ́ rẹ̀ ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ mọ ṣe. Gbogbo lè jẹ́ ṣíṣe nípa ìwà, ìṣe, ọ̀rọ̀ àti ìrìn àti ìgbésẹ̀ rẹ̀. So agbára àti okun àti ẹ̀mí àti ìmísí tí ẹnìkọ̀ọ̀kan wá nílò láti lè mọ sọ nípa títóbi Ọlọ́run àti láti lè mọ yin Ọlọ́run, pàápàá gbìyànjú láti lè mọ san ẹ̀jẹ̀ wa fún Ọlọ́run. Yóò gbé wọ ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ káàdì láti lọ yin Ọlọ́run. A yin Ọlọ́run gidi gan lónìí bíi tàná. Onílọ́jọ́ tó kẹ́yìn nínú oṣù kìíní, láti aago 12 òru òní àti bọ́ sínú ọjọ́ kìíní oṣù kejì. So ìyẹn ni pé àwọn wákàtí tó kù kìí ṣe ọjọ́ mọ́, nítorí pé àti ilẹ̀ tí ń mọ́ lọ, àwọn wákàtí ló kù tí a mọ̀ kà fún ọjọ́ títún ní. So nínú wákàtí mélòó tó kù tí ọjọ́ òní ó fi kọjá lọ, èmi àti ẹ ní orúkọ Jésù Kristi, gbogbo tó jẹ́ ẹ̀tọ́ àti ìpín ẹnìkọ̀ọ̀kan wa nínú oṣù yìí Ọlọ́run yóò gbà, yóò sì fi ilé ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ gbọ́, ó ní kí ni èmi yóò san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi rẹ ní ayé mi, torí pé kí ni èmi wá títí, kí ni mo lè fi san oore rẹ. Èmi kò rí pé kí sáà tí mo yìn ọ́, kí sì mo gbórúkọ rẹ ga. Àdúrà ọpẹ́ wàdà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé mo dá gbogbo ògo, ìyìn ọlá àti ọpẹ́ padà sọ́dọ̀ rẹ, èyí fún títóbi àtagbára àti àánú àti ìrọ̀fẹ́ lórí ayé mi, nítorí pé ìwọ lọ́ba tó ṣe bí ògo, ọba tó dá mi sí. Àní èmi wá títí o, èmi kò mọ rí ohun tí wọ́n fi dúpẹ́ oore rẹ. Èyí mo sọ wípé ògo lórí orúkọ rẹ, Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, fún àánú tí mo rí gbà, fún ìrọ̀fẹ́ tí mo rí gbà, fún gbogbo rẹ̀ àjò oṣù kìíní yìí. Ìjẹ́ pé wọ́n ṣọ̀nà mí ní rere, ìwọ pa mí mọ́, èmi balẹ̀ gbẹ̀rán bá kójú kọmọ̀tò láti fi yìn ọ́. Ògo lórí orúkọ rẹ Bàbá, ògo lórí orúkọ rẹ Ọmọ, àjùlọ́gbà ọpẹ́. Olúwa agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká fi àyà tuntun ká fi kọ́ni láti fi yan Ọlọ́run lógo, ẹni tó dẹ́ èmi àti ẹ̀sìn dọjọ́ tòní, láti lè lo oṣù kìíní ìjáde àyàtọ̀ àlàáfíà. Àwọn kálájọ bẹ̀rẹ̀ rẹ̀ tá à ní àǹfààní àtijọ́ parí rẹ̀, àwọn kò tẹ̀ ló dé ìdájẹ́ bí kí wọ́n tẹ̀ ló parí gan. So jẹ́ ká fi àyà tuntun náà láti kọ́ni láti yan Ọlọ́run lógo. Kí ni máa fi san oore rẹ Bàbá? Ìjọ yìí là. Kí ni máa fi san oore rẹ Ọmọ? Fíjó yín bàbá yẹn. Kí ni máa fi san oore rẹ Ẹ̀mí Mímọ́ o? Kìkìdá ọpẹ́ ló yẹ ọ́, ó ṣé Bàbá. Kí ni máa fi san oore rẹ Bàbá? Ọba tó dá wa sí, ọba tó kà wá yẹ. Kí ni máa fi san oore rẹ Ẹ̀mí Mímọ́ o? Kìkìdá ọpẹ́ ló yẹ ọ́. Kí ni máa fi san oore rẹ Bàbá o? Kí ni máa fi san oore rẹ Ọmọ? Kí ni máa fi san oore rẹ Ẹ̀mí Mímọ́ o? Kìkìdá ọpẹ́ ló yẹ ọ́, Ọlọ́run ayọ̀ mi. Ọba àwọn ọba, Olúwa àwọn olúwa. Ìwọ ló fi oore ọ̀fẹ́ gbà wá o, àánú rẹ ló fi gbé wá ró. Mélòó la fẹ́ kà nínú oore rẹ, ó ṣé Bàbá. Kí ni màá fi san oore rẹ pọ̀? Ẹ ló yẹ ọ́. Tó porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run kò sí ohun kan tí mo lè fi san rẹ tó pé kí n sáà ti mọ dúpẹ́, kí n sì mọ yọ̀, kí n sì mọ kéde títóbi rẹ. Èdí mo sọ wípé o ṣé o fún títóbi àtagbára lórí ayé mi ní gbogbo ní ọjọ́ gbogbo. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o, nítorí pé oore rẹ pọ̀ jọjọ lórí ayé mi, kò nákàwé kò dẹ̀gbẹ́ kò nójì wọn. Kò sí ohun tí mo lè fi san oore rẹ. Èdí mo sọ wípé o ṣé. Ìdílé mi ṣe ń yàn, tèmi ṣe ń gbé ọ̀gá, tí mi ṣe ń fọpẹ́ yàtọ̀ gbogbo orúkọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Ẹrù jẹjẹ ẹkún ọkọ bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn.
gbàgbọ́ ọpẹ́ Olúwa gba ẹ̀yìn fún oore ọ̀fẹ́ àti tóbi àtagbára lórí ayé mi fún ọ̀nà àtìlẹ́yìn nígbà gbogbo ayé mi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ bàbá ohun àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run àtìlẹ́yìn ètìkìtì ní lójú ògo olóyè orúkọ rẹ bàbá ògo olóyè orúkọ rẹ ọmọ ní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣe àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká tún kọrin ká tún yọ Ọlọ́run lógo lẹ́ẹ̀kan sí fi ayọ̀ rẹ hàn nítorí pé kí ni Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun rere ayọ̀ nínú ayé mi àti ẹ láti wà ní àlàáfíà lójú àti láti ní dùn láti yìn tó á tún kọrin láti sọ wípé kí ni ó ṣeun tó gbà mí là ó ṣeun ó ṣe tó gbà mí là ó ṣeun ó ṣe tó gbà mí là ó ṣeun ó ṣe tó gbà mí là ó ṣeun tó gbà mí là ó ṣe bàbá ó ṣe tó gbà mí là ó ṣeun Ọlọ́run wa àtóbi jùlọ ó ṣeun tó dá mi sí mo yìn ọ́ ó ṣeun tó pa mí mọ́ mo gbé ọ̀gá Ọlọ́run mi Ọlọ́run bàbá ó ṣeun. Tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ nítorí pé ìwọ lọ́ba tó gbà mí là ìbá mọ́ ṣe ìgbàlà rẹ nínú ayé mi ni ibo ni ìbá wà ní ọjọ́ tòní kí ni ìbá mọ́ wí lọ́jọ́ tòní àdúrà wọn pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o mo sọ wípé o ṣe nítorí pé ìwọ lẹni tó gbà mí là ìbá mọ́ ṣì rẹ kí ni èmi ìbá mọ́ sọ kí ni èmi ìbá wí ní ọjọ́ tòní ní gbogbo ọ̀nà mo gbé ọ̀gá ní gbogbo ọ̀nà mo yin orúkọ ológo mo dá gbogbo ògo yẹn lápàdà sọ́dọ̀ mo sọ wípé o ṣe ìwọ lọ́ba tọ́ba tó ń gbà mí là nígbà gbogbo ní ọjọ́ gbogbo ìwọ lọ́ba tó ń gbà mí là ní òrèdóòrè ní gbogbo ọ̀nà ìyìn ògo lórí orúkọ rẹ àní gbogbo ọ̀nà ògo lórí orúkọ rẹ àjùlọ bàbá ọmọ ṣe o Ọlọ́run ayẹyẹ mo sọ wípé o ṣe èmi ni mo ṣe bẹ̀rù mo ṣe fẹ́ àmọ́ sọ wípé o ṣe ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga àní ìwọ̀nba tó ń gbà mí là àní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ àní láti ìbẹ̀rẹ̀ oṣù yìí àti tó fi ọjọ́ tó kàn yín agbára rẹ ló gbé mi ró agbára ló fi gbà mí là ògo ni fún orúkọ rẹ bàbá àgbà àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mélòó ni màá rò nínú oore tí bàbá ṣe mélòó ni màá rò nínú oore tí bàbá ṣe oore rẹ mọ̀ pọ̀ ó jù yanrìn òkun lọ mélòó ni màá rò àfi kì í ṣáà máa dúpẹ́ oore rẹ mọ̀ pọ̀ ó jù yanrìn òkun lọ mélòó ni màá rò àfi kì í ṣáà máa dúpẹ́. Mélòó ni màá rò nínú oore tí bàbá ṣe o mélòó mo fẹ́ ká nínú oore tí bàbá ṣe oore rẹ mọ̀ pọ̀ ó jù yanrìn òkun lọ mélòó ni màá rò àfi kì í ṣáà mọ dúpẹ́ o oore rẹ mọ̀ pọ̀ ó jù yanrìn òkun lọ mélòó ni màá rò àfi kì í ṣáà mọ dúpẹ́. Tó bá ní kọ́ mọ́ ń ka oore Ọlọ́run tí bá ní kí n mọ́ ń ka oore Ọlọ́run a lè rí ìgbà tán a sì lè rí sọ tán èyí tó tún fi gbóhùn ọpẹ́ sókè lẹ́ẹ̀kan sí ni Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbogbo oore tó ń ṣe lórí ayé mi ní gbogbo gbà fún gbogbo oore tó ń ṣe nínú ayé mi ní gbogbo gbà láì dáwọ́ dúró àti láì sì bí lásàrẹ àdúrà ọpẹ́ rẹ gbà
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ fún gbogbo oore tí wọ́n ṣe nínú ayé mi ní gbogbo gbà, lórí ayé mi ní gbogbo gbà, ní gbogbo ọjọ́, ní gbogbo àkókò. Ògo olóyè orúkọ rẹ bàbá, ògo olóyè orúkọ rẹ ọmọ, ògo olóyè orúkọ rẹ ẹ̀mí mímọ́. Mẹ́ta lọ́kan mọ̀ sọ wípé o ṣé o. Àní mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Èmi júbà rẹ, ìwọ Ọlọ́run ọba alágbára jùlọ, ìwọ bá tó yẹ láti mọ yìn, ìwọ bá tó yẹ láti mọ ìgbéga, ìwọ bá tí kò pé ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni lórí ayé mi. Mo sọ wípé o ṣé, nítorí pé mélòó ni mo fẹ́ kà o, mélòó ni mo fẹ́ sọ, mélòó ni mo fẹ́ wí, àní mélòó ni mo fẹ́ rò. Olúwa oore rẹ kò lóǹkà lórí ayé mi ní gbogbo ọ̀nà. Mo sọ wípé o ṣé, mo ní ògo ní fún orúkọ rẹ, èyí ní fún orúkọ rẹ, ògo ní fún orúkọ rẹ, Olúwa ògo ní fún orúkọ rẹ, èyí ní fún orúkọ rẹ. Àjùlọ bàbá gbà ọpẹ́, àgbà àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Bíbá ní kárí Olúwa ilẹ̀ àti bíbá ní kárí Olúwa o, bíbá ní kárí bàbá o, bíbá ní kárí Jèhófà. Oore lílọ, oore bíbọ̀, oore níná, oore lílọ, oore jíjẹ, oore mímu, oore sísun, oore jíjí o, oore àlàáfíà nígbà gbogbo, oore ríro rere o, oore ìgbéga ojoojúmọ́, oore títọ́ ní sọ́nà gbogbo. Òun ló ń kó wa yọ nínú ewu, ó ń pa wá mọ́ lọ́jọ́ gbogbo, fún gbogbo tó ṣe láyé wa. Òun ló já ìdè ayé wa o, gbogbo àjàgà wíwá ayé wa. Ọlọ́run ìwọ ló já wọn dànù, ègún ìdílé bàbá pátá. Ìwọ ló lọ̀ wọ́n lúlú láyé wa o, ègún ìdílé ìyá o. Iná ló fi jó wọn run pátá, májẹ̀mú ran ọjọ́ pípẹ́ o. Ọlọ́run ló palẹ̀ wọ́n mọ́ o, kúrò lórí ayé wa. Òun ló dá wa láre o, ìgbà tí ènìyàn dá wa lẹ́bi. Ọlọ́run dá wa láre o, ìgbà tí ènìyàn dẹ̀dẹ̀ fún wa. Ọlọ́run ló kó wa yọ o, ó sọ ìmọ̀bi dasán o, lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Mélòó la fẹ́ kà nínú oore rẹ̀ o, ẹ jẹ́ ká yìn bàbá yẹn o. Bàbá ní àkàrí Olúwa o, kò níye lórí kíkà, kò sí bá a sì fẹ́ kà tó o. Oore Ọlọ́run kò sí kà tán o, ẹ̀mí ìmoore hàn sí bàbá. Láti ọjọ́ kìíní o, kìíní 2023 yìí o, ọjọ́ kejì pẹ̀lú o, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà o, ọjọ́ keje, ọjọ́ kẹjọ, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá o, ọjọ́ kọkànlá, kẹrìnlá, ìdàlá, ọjọ́ kẹrìnlá, ìkẹẹ̀dógún o, ọjọ́ kẹrìndínlógún, kẹtàdínlógún, ọjọ́ kejìdínlógún, ogún o, ọjọ́ ogún àti ẹyọ kan, ogún ó lé méjì mẹ́ta, ogún lé mẹ́rin márùn-ún o, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n o, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n o,
ọjọ́ kejìdínlọ́gbọ̀n o ọjọ́ kọkàndínlọ́gbọ̀n o ọgbọ̀n ọjọ́ tí ń sọjọ́ àná òní lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kìíní 2023 o Ọlọ́run ló kó wa yọ nínú ewu gbogbo pátá o òun ló dá wa láre nínú àwọn ọjọ́ wọ̀nyí o ẹ jẹ́ ká yìn bàbá yẹn lógo fún ìfẹ́ ńlá tó fi dá wa sí o fún àánú ńlá tó fi dá wa láre àsànjù àwọn tó ti kú lọ àsànjù àwọn tí wọ́n wà nílé ìwòsàn lọ àwa ò pé jù wọ́n lọ pẹ̀lú èèyàn bíi wà láwọn náà o àánú ńlá wa rí gbà o ẹ jẹ́ ká yìn Ọlọ́run yẹn lógo fún oore ọ̀fẹ́ rẹ̀ láyé wa ìyẹn aṣọ ìdààmú orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ wo àsànjù àwọn tí wọ́n ti kú lọ àsànjù àwọn tí wọ́n bẹ lọ́sibítù lọ àsànjù àwọn tí wọ́n rìn káàkiri ẹsẹ̀ títì lọ àwọn tí wọ́n ti kú yẹn kò wù wọ́n àwọn tí wọ́n bẹ lọ́sibítù yẹn kò wù wọ́n àwọn tí wọ́n rìn káàkiri ẹsẹ̀ títì yẹn kò wù wọ́n àwọn tí wọ́n wà tí wọ́n ò rí jẹ tí wọ́n rí wọn kò wù wọ́n kì í ṣe ayé tí wọ́n fẹ́ gbé ni wọ́n gbé yẹn so wọ́n sa gbogbo pàtà agbára wọn ṣùgbọ́n àánú làwọn àrígbà gba ibi pé kí ni ọ̀sán jù wọ́n lọ ò pé jù wọ́n lọ àánú ló rí gbà so jẹ́ ẹni tó mórí Olúwa ìtọ́ bá lè ràn wọ́n lọ́wọ́ nípa àdúrà ràn wọ́n lọ́wọ́ tọ́ bá lè ràn wọ́n lọ́wọ́ wọ́n fi wọ́n sí ẹ̀yẹ wọ́n sì gẹ́gẹ́ wọn wọ́n sì mọ ríra rẹ bẹ́ẹ̀ ni pé ọ̀sán jù wọ́n lọ oore ọ̀fẹ́ àti àánú ni oore ọ̀fẹ́ àti àánú lórí gbà tó fi wà nípò tó dára jù wọ́n lọ so tọ́ bá tó wájú tó bá tó torí pé àwọn kan bẹ tí wọ́n tún sàn jù wọ́n náà lọ ṣùgbọ́n tọ́ bá jí tí mo sọ lè láti sọ fún mi pé mọ oore Olúwa mọ rírì Olúwa mọ fí mọ tẹnumọ́ ní gbogbo àyè pé mọ kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n máa ń ronú nítorí pé wọ́n là kankan kọjá kí wọ́n máa lọ káàkiri ibi tí àwọn kan wà jẹ́ pé wọ́n tún wà ní ìṣòro tó ju titi wọn lọ láti fi lè mú kí iye wọn kó sí kí wọ́n lè mọ̀ pé kò sí ohun tó dára ju pé kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run káwọ́ méjèèjì sókè Olúwa mo dá gbogbo owó padà sọ́dọ̀ rẹ̀ fáànù tí mo rí gbà lójoojúmọ́ láti lè wà níbi tó wù mí àti láti lè mọ ṣe ohun tó wù mí àti láti lè mọ jẹun tó wù mí agbára mi kì í ṣe agbára mi àti láti lè wà lálàáfíà nígbà gbogbo àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fáànù rẹ̀ lórí ayé mi èyí àti orí ọ̀fẹ́ rẹ̀ tó ga jùlọ èyí tí mo fi náfàdí àti lè wà níbi tó wù mí àyè tí mo fi lè ṣohun tó wù mí àyè tí mo fi lè jẹun tó wù mí àyè tí mo fi lè rìn bó ṣe wù mí Olúwa ògo ló yọ orúkọ rẹ̀ ìyìn ló yọ orúkọ rẹ̀ nítorí pé agbára mi kọ́ ọgbọ́n mi kọ́ mímọ̀ ṣe mi kọ́ bàbá mo gbé ọ̀gá o ọ̀ní ọmọ mo gbé ọ̀gá mo yọ orúkọ lógo mo sọ wípé o ṣé mo sọ wípé o ṣé mo sọ wípé o ṣé ẹ̀rù jẹjẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn fún àánú rẹ̀ tó pọ̀ jọjọ ògo ló yọ orúkọ rẹ̀ bàbá a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ó fi tayọ̀tayọ̀ yìn Ọlọ́run yẹn lógo láti inú ọkàn rẹ̀ nítorí pé òun nìkan ló yẹ òun nìkan ló tọ́ sí láti mọ ìgbéga láti mọ fìyìn fún ọgbọ́n tó lórí yẹn sọ ni ó ní àánú rẹ̀ ló dá àwa sí àánú rẹ̀ ló dá àwa sí o àánú rẹ̀ ló dá àwa àánú rẹ̀ ló dá àwa àánú rẹ̀ ló dá àwa sí àánú ni o ọba àwọn ọba o Olúwa àwọn Olúwa àánú rẹ̀ ló gbé wa ró àánú rẹ̀ ló ṣe tiwa níre àánú rẹ̀ ló ṣe tiwa àánú rẹ̀ ló gbé wa àánú rẹ̀ ló gbé wa ró àánú Ọlọ́run ni o ọba àwọn ọba o Olúwa àwọn Olúwa ọba Ọlọ́run rẹ̀ ló tó porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta
Olúwa fàánú rẹ tó ń gbé mi lójoojúmọ́, fàánú rẹ tó ń gbé mi ga lójoojúmọ́, fàánú rẹ tó ń fẹsẹ̀ mi mílíọ̀nù nígbà gbogbo, fàánú rẹ tó jẹ́ kí mọ̀ wà níbi tó yẹ kí n wà, tó jẹ́ kí n láǹfààní àti lè mọ̀ ṣe ohun gbogbo bó bá ṣùgbọ́n àti mo ṣe fẹ́ mọ̀ sọ wípé ṣé àdúrà wọn pẹ̀lẹ́ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá amọ̀dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, fàánú rẹ̀ lórí ayé mi, èyí tó ń gbé mi ró, èyí tó ń gbé mi ga, èyí tó ń ṣe tèmi ní rere, èyí tó ń fẹsẹ̀ mi lọ́nà ìtọ́tọ̀ àtọ́ láti mọ rẹ̀, èyí tó ń fún mi láǹfààní láti lè mọ ṣe gbogbo àìbóṣùmọ̀ àìbó ti fẹ́ àdéhùn tó gbà rọ̀ mí lọ́rùn. Ayérayé bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀, mo sọ pé kábíyèsí rẹ Ọlọ́run ọba àwọn ọba Olúwa àwọn Olúwa. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Onídúró mi ẹ ṣé o, onídúró mi ẹ ṣé o, ọba ṣèyàn ló dúró ni wàá ti máa sọ̀rọ̀, ọba ṣèyàn ló dúró ni wàá ti sá lọ, ọba ṣèyàn ló dúró ni wàá ti máa ṣùrẹ́gùn. Onídúró mi ẹ ṣé o, ẹ ṣé bàbá o, Olúwa àwọn olúwa o, ọba àwọn ọba àti máa sọ̀rọ̀ o, pátápátá Olúwa àwọn olúwa. Alátìlẹ́yìn ẹ ṣé o, olùgbèjà mi ẹ ṣé o, olùrànlọ́wọ́ mi ẹ ṣé o, agbẹjọ́rò mi ẹ ṣé o, olùtọ́ mi sọ́nà ẹ ṣé o, olùbùkún fún mi ẹ ṣé o, olùgbórí mi sókè ẹ ṣé o, bàbá ṣènìyàn ló dúró ni wàá ti máa sọ̀rọ̀, bàbá ṣènìyàn ló dúró ni wàá ti sá lọ, bàbá ṣènìyàn ló dúró ni wàá ti máa ṣùrẹ́gùn. Onídúró mi ẹ ṣé o, ẹ ṣé Olúwa o, mo gbé ọ̀gá bàbá o, mo yàn lógo o, ọmọ lóore Ọlọ́run wa, mo ṣe gbé ọ̀gá bàbá, ìwọ tí kò pa mí sí o, rọ́ mi ẹ ṣé o. Tún porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, nítorí pé ìwọ lọ́jọ́ onídùúró fún mi, alátìlẹ́yìn fún mi, olùgbèjà mi, agbẹjọ́rò mi àti olùrànlọ́wọ́ mi àti olùgbórí mi sókè nígbà gbogbo. Bàbá ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ o, nítorí pé ojoojúmọ́ ìwọ lọ́ba tó ń jẹ́ onídùúró fún mi, alátìlẹ́yìn fún mi, olùgbèjà fún mi, àní agbẹjọ́rò fún mi, lọ́ọ̀yà fún mi àti olùdarí mi àti olùdámi láàrin, bẹ́ẹ̀ ni olùgbórí mi sókè àti olùpèsè fàdé mi. Ìwọ lọ́lọ́rọ̀ yìí tó ń bá ní ayé mi pàdé gbàgbọ́ tó sì sọ̀rọ̀ mi láyọ̀. Ìwọ lọ́lọ́run tó bá tó ń wo ayé mi sàn tó sì wo ilẹ̀ mi sàn àti ilé mi sàn àtọ̀nà mi sàn àti iṣẹ́ mi sàn. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Àjùlọ bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Ìwọ tó fàyè gbà mí tẹ́mi lè fa kọ́yẹ tí mo lè yan sọ́tún sósì ní gbogbo wà ní gbogbo ọjọ́ ayé mi. Olúwa ọmọ ṣe o, Ọlọ́run ológun jù ọmọ ṣe, ìbẹ̀rẹ̀ àtòpin ọmọ ṣe ní gbogbo ẹ̀gá. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. A tún lọ dúpẹ́ lọ́la bákan náà, ètí ń ṣe ọjọ́ kìíní oṣù ìkejì tí a ń wọ̀ lọ. So títò ní ẹ jẹ́ ká ṣe kíni ká fi ti sílẹ̀ o. Ẹ ká pe orúkọ Jésù mẹ́ta. Ọlọ́run àánú ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run àánú ni mo bèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí di mímọ́. Àánú láti orí ìtẹ́ mímọ́ ni mo bèrè fún, àánú láti òkèèrè wá ni mo bèrè fún. Bójú wo lẹ̀ bàbá, ó yá dárí gbogbo àṣírí mi jì mí, sọ mí di mímọ́ nípa agbára rẹ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́ nípa àánú rẹ. Oore ọ̀fẹ́ àti àánú ni mo bèrè fún bàbá, ó yá dárí gbogbo olókọjá mi jì mí, Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ó yá sọ mí nínú agbára rẹ. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olúwa ṣe kí ni? Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀.
èyí tí ìgbé ayé mi ò fi lè mọ polongo títóbi rẹ láti mọ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìwọ nìkan ni Ọlọ́run tó tọ́ àjọyè láti mọ yìí nígbà gbogbo. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. ìdẹ́ ìgbà àtàgbára ni mo bẹ̀rẹ̀ gbé wọ̀ mí lójijì èyí tí gbogbo ayé yóò fi lè mọ̀ wípé ìwọ nìkan ló yẹ láti mọ yìn, láti mọ gbéga, láti mọ fọpẹ́ fún, láti mọ fògo fún. èyí ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún Ọlọ́run. ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kọ́ mi fún agbára rẹ̀, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, ó yá kọ́ mi fún agbára rẹ̀, ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́. èyí ẹ̀mí mímọ́ àti òkè wá ni mo béèrè fún bàbá láti gbé wọ̀ mí, ó yá fi kúnnù mi, ó yá kún mi wọ̀ mí, ó yá kún mi fún ẹ̀mí rẹ̀. èyí tí gbogbo ayé fi lè mọ̀ yìí pé àìnípasẹ̀ bí pé ìwọ nìkan ló yẹ láti mọ yìn, láti mọ gbéga àti láti mọ fọpẹ́ fún. bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. káwọ́ méjèèjì sókè. ó yá iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè kúnnù mi. ó yá ayé mi kó bẹ̀rẹ̀ sí polongo títóbi àti wà láàyè Ọlọ́run alààyè. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè kúnnù mi. kí ayé mi kó bẹ̀rẹ̀ sí polongo títóbi àti agbára Ọlọ́run alààyè wípé lẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run kankan níbi kankan mọ́. àdúrà rẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. iná ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. ayé mi kó bẹ̀rẹ̀ sí polongo títóbi Ọlọ́run alààyè. ayé mi kó bẹ̀rẹ̀ sí kéde orúkọ Ọlọ́run alààyè káàkiri ibi gbogbo wípé lẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run kankan mìíràn mọ́. Ọlọ́run nìkan lẹni tó yẹ láti mọ yìn, láti mọ gbéga, láti mọ foríbalẹ̀ fún, láti mọ yìn lógo. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì, kúnnù mi ní òjijì, ó yá kúnnù mi ní òjijì, ó yá kúnnù mi ní òjijì. ayé mi kó bẹ̀rẹ̀ sí polongo títóbi àtagbára Ọlọ́run àti orúkọ Ọlọ́run àti fún gbogbo ènìyàn ní gbọ́n àgbàdá wípé Ọlọ́run nìkan ló yẹ láti mọ yìn, láti mọ gbéga, láti mọ fọpẹ́ fún, láti mọ júbà ní orúkọ Jésù. ìdẹ́ ìgbà àtagbára ó yá kúnnù mi ní òjijì, ìdẹ́ ìgbà àtagbára ó yá kúnnù mi ní òjijì. a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. à ń lọ nígbà kẹta orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. níbi gbogbo tí mo bá wà kébì lè mọ sọ nípa ìwà láàyè Ọlọ́run alààyè àti iṣẹ́ ìyanu Ọlọ́run alààyè. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. níbi gbogbo yòówù kò kí n lè jẹ láyé kí lè mọ sọ nípa títóbi àtagbára àti wà láàyè Ọlọ́run alààyè kí lè mọ sọ nípa ìfẹ́ àti títógo Ọlọ́run alààyè. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì ní orúkọ Jésù. yá kúnnù mi ní òjijì. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi yá kúnnù mi ní òjijì. níbi gbogbo tí wọn bá dé láyè àníbi tẹsẹ̀ mi bá jà kí lè mọ̀ sọ nípa títóbi àti ìwàlẹ̀ àti agbára Ọlọ́run alààyè. ilé ìmọ̀ kúnnù mi, agbára Ọlọ́run kúnnù mi, ilé ìmọ̀ Ọlọ́run kúnnù mi, agbára Ọlọ́run kúnnù mi. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi, kúnnù mi, kúnnù mi, kúnnù mi, kúnnù mi. a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. a lọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi, sọ mi dálágbára pátápátá. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè kúnnù mi, sọ mi dálágbára pátápátá. ọwọ́ méjèèjì lókè. àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè kìí ṣe nọ́mbà fẹ́ nọ́mbà túrasì ni ó yá kúnnù mi ní òjijì. ó yá sọ mi dálágbára pátápátá nínú Ọlọ́run alààyè àti Jésù Kristi. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì ní orúkọ Jésù Kristi. ó yá sọ mi dálágbára pátápátá nínú Ọlọ́run àti Jésù Kristi. iná ẹ̀mí mímọ́ Ọlọ́run ó yá kúnnù mi ní òjijì. iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ó yá kúnnù mi ní òjijì. ó yá sọ mi dálágbára pátápátá nínú Ọlọ́run àti Jésù Kristi. iná ẹ̀mí Ọlọ́run ó yá kúnnù mi, iná ẹ̀mí Ọlọ́run ó yá kúnnù mi, agbára Ọlọ́run ó yá kúnnù mi, iná ẹ̀mí Ọlọ́run ó yá kúnnù mi, agbára Ọlọ́run ó yá kúnnù mi, iná ẹ̀mí Ọlọ́run ó yá kúnnù mi, agbára Ọlọ́run ó yá kúnnù mi. a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù. a lọ nígbà kẹlò, a lọ nígbà karùn-ún. ó yá orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. káwọ́ méjèèjì sókè. iná ẹ̀mí mímọ́ àti agbára ó yá kúnnù mi ní òjijì. gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ran ó yá mo fẹ́ bá àwọn jẹ́ pátápátá
iná ìgbà àtàgbọ́rọ̀ iná ẹ̀mí mímọ́ àtàgbọ́rọ̀ kọ́nù mi ní òjijì ọ̀yà kí májẹ̀mú àti ìgbọràn kí lè rí bàjẹ́ pátápátá nínú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìran ọ̀yà àní kí lè bàjẹ́ pátápátá àní mo fẹ́ bà gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìran jẹ́ pátápátá àní ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì àní gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún ìran àní kí lè rí bàjẹ́ pátápátá ó iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi iná ẹ̀mí àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi iná ẹ̀mí àti agbára ọ̀yà kọ́nù mi iná ẹ̀mí àti agbára ọ̀yà kọ́nù mi ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi àdìbò tí ń ṣe májẹ̀mú àti ègún ìran àní kí lè rí wọn bàjẹ́ pátápátá iná ẹ̀mí àti agbára ọ̀yà kọ́nù mi ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. A lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì iná ẹ̀mí àti agbára Ọlọ́run ṣe kí ni kọ́nù mi ní òjijì ọ̀yà kí èmi ó bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ níbi gbogbo tí mo bá wà iná ẹ̀mí àti agbára Ọlọ́run alààyè kọ́nù mi ní òjijì kémi ó bẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ níbi gbogbo tí mo bá wà ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ̀ dà iná ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì àní orúkọ Jésù Kristi mo ní kọ́nù mi ní òjijì láti sísìn lọ àní bí gbogbo tí mo bá àní kí bẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ iná ẹ̀mí àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi ní òjijì iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi ní òjijì àní kí bẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ àní bí gbogbo tí mo bá wà iná ẹ̀mí àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi ní òjijì iná ẹ̀mí àti agbára Ọlọ́run ọ̀yà kọ́nù mi ní òjijì àní kí bẹ̀rẹ̀ sí kóòrè ayọ̀ níbi gbogbo tí mo bá ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kejì gbogbo ẹ̀tọ́ mi mo fẹ́ gbà padà iná ẹ̀mí mímọ́ àti agbára kọ́nù mi ní òjijì kí n lè gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà níbikíbi yóò kó òwúto wa àti wẹ́nikẹ́ni yóò kó lè wa iná ẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run alààyè kọ́nù mi ní òjijì kí n lè gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ìpín mi padà lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni yóò kó lè wa àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbogbo tíṣe ìtọ́jú àti pé mo fẹ́ gbà padà iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì àríkíní gbogbo tíṣe ìtọ́jú àti ìpè mi padà lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni yòówù kó wò kó lè wà iná ẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì iná ẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run alààyè ọ̀yà kọ́nù mi ní òjijì àríkíní gbogbo tíṣe ìtọ́jú àti ìpè mi padà ìlọ́pẹ́ mo ṣetán láti gbà wọ́n padà ọ̀yà iná ẹ̀mí àtàgbọ́ ọ̀yà kọ́nù mi ní òjijì iná ẹ̀mí àtàgbọ́ ọ̀yà kọ́nù mi ní òjijì ní orúkọ Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ ká sáré gba àwọn àdúrà wọ̀nyí jẹ́ ká gba ẹyọ méjì lẹ́yìn rẹ̀ á gbẹ̀yọ kan nínú wẹ́sítírìọ̀n tó bá jí ìgbà tí a bá kò nínú ọpẹ́ àwọn àtọ́ apàdà wà tún ti ẹ́sítírì yẹn gbà dáadáa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ mi àti ìpín mi ń bẹ lọ́wọ́ yín mo gbà padà àṣẹrí mo gbà padà ọ̀yá ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti mi padà fún mi láì sí àwáwí kankan gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ mi àti ìpín mi àti ire mi ń bẹ lọ́wọ́ yín mo gbà padà mo àṣẹ ni mo gbà padà ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi láì sí àwáwí kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ mi àti ìpín mi bẹ níkàáwọ́ yín ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ nílé yìí o mi ọ̀dà lábàá ọ̀yá ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti mi padà àní mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti mi padà kúrò níkàáwọ́ yín àní mo kó gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi pín mi àti ìpín mi padà kúrò níbi tẹ́ kó pamọ́ sí ọ̀yá ẹ kó lé mi lọ́wọ́ pátápátá àṣẹ ni kì í ṣàbà o àìláìsí àwáwí kankan ní orúkọ Jésù Kristi ní ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi ní orúkọ Jésù ẹ dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi gbogbo ẹ̀yin tí ẹ̀tọ́ mi bẹ níkàáwọ́ yín àníwó tí ìpín mi bẹ níkàáwọ́ yín mo gbà padà ní orúkọ Jésù Kristi ọ̀yá dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi ní orúkọ Jésù Kristi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Tó gba eléyìí ọ̀yá mo bẹ̀rẹ̀ sí ní kóòrè ayọ̀ mo sì bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga nínú ògo talẹ́ni tó sọ pé òun fẹ́ já mi bọ́ àṣẹ ni kì í sábà ọ̀yá kú dànù ìgbìmọ̀ wo ni lọ́dọ̀ pé òun fẹ́ já mi bọ́ ikú tú yín ká àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi
mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ìpín mi àti ògo mi padà mo sì bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga àti nínú ògo ire ayọ̀ gbogbo mi ọ̀dẹ́bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ àní gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe ta lẹ́ni náà àyè tó wá sọ pé òun fẹ́ já mi gbọ́ padà àbí ìgbìmọ̀ wo ni ní orúkọ Jésù Kristi ya ikú dànù ẹ̀yin ìgbìmọ̀ yẹn ikú tù yín ká àní ẹni yóò kó kọjá mo ní ikú dànù ẹ̀yin ìgbìmọ̀ yẹn ọ̀yá ikú tù yín ká láti àkókò lọ àní mi bẹ̀rẹ̀ sí fọ̀ níbi gíga àní mi bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo àní mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo àní mo bẹ̀rẹ̀ sí sọ nínú ògo àní mo gbá gbogbo ẹ̀ tó àti ní padà àní mo sì bẹ̀rẹ̀ sí ìrẹ́rẹ́ gbogbo bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe ta ẹlẹ́ni náà àní tó bá sọ wípé kò sí tọ́jọ́ àní wọ́n jà mí wọ́n yá mọ́ pàṣẹ ni èmi dábàá yá kú dànù àní ìgbìmọ̀ wo ni ẹ̀yà mọ́ pání àṣẹ lórúkọ Jésù ikú tù yín ká lórúkọ Jésù ikú tù yín ká agbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ́sítérì orí kìíní ẹsẹ̀ kejì àti ìkẹjọ ẹgbọ́n tó wí nínú ago wúrà ni a sì fún wọn mu àwọn ohun èlò náà sì yàtọ̀ sí ara wọn àti ọtí wáìnì ọba ní ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọwọ́ ọba ti tó gẹ́gẹ́ bí àṣẹ sì ni mímú ọtí wáìnì ẹnikẹ́ni kò fi ipá múni nítorí bẹ́ẹ̀ ni ọba ti fi àṣẹ fún gbogbo àwọn olórí ilé rẹ̀ pé kí ó lè ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ olúkúlùkù. wọ́n sọ nípa ife góòlù ife oríṣiríṣi táwọn èèyàn mú tí wọ́n fi mú tí wọ́n fi ń jẹun gẹ́gẹ́ nígbà tí ọba ṣe àtìfẹ́ fún àwọn ènìyàn. so eléyìí àṣàrí ìgbà torí àkókò wa gbórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀kan péré lágbà nígbà tá a bá kó nínú ọpẹ́ tán lápadà wá sórí láti wá farabalẹ̀ gbà Olúwa gbogbo abọ́ pààrọ̀ abọ́ oúnjẹ mi sí abọ́ góòlù pààrọ̀ ife ìmúmi mi sí ti góòlù. ẹ wo tí a bá sọ pé kéèyàn pààrọ̀ abọ́ oúnjẹ ènìyàn sí góòlù tí a sọ ní wípé kí ni oúnjẹ ìpọ̀jù kí wọ́n kókó lẹ́nu rẹ̀. sọ ẹwà àwọn ẹlẹ́wọ̀n yẹn abọ́ tí wọ́n fi wọ́n fún ọ lóúnjẹ ẹwà àwọn wèrè yẹn abọ́ tí wọ́n fi wọ́n fún ọ lóúnjẹ ẹwà àwọn tí wọ́n ń sàṣàn yẹn rí pé abọ́ tí wọ́n fún ọ lóúnjẹ abọ́ tí wọ́n dá yàtọ̀ sí ti gbogbo àwọn èèyàn yòókù ni abọ́ tí ẹ pé ẹlòmíì ò lè jẹ nínú rẹ̀ ni abọ́ ò lè ẹ̀rí abọ́ mi báyìí gbogbo ẹ̀ ó ti rí jàkújàkú ẹlòmíì abọ́ rọ́bà ni wọ́n fi ń sọ àyìn tí èsì wèrè gangan àwọn kan bẹ́ẹ̀ nítorí pé kíni wọn ò ti rí ṣe wọn ò ní lọ́wọ́ ẹ̀rí tí wọ́n fẹ́ fún ọ lóúnjẹ inú rọ́bà ni wọ́n ò gbóúnjẹ fún ọ ẹlòmíì mo bù tiẹ̀ sínú ewé nígbà tá a bọ̀ sí ń bẹ̀rẹ̀ ẹ̀yìn sì lẹ́lòmíì nítorí pé wọ́n rí wípé kíni ó jẹ́ ènìyàn pàtàkì ó lówó lọ́wọ́ àbí yẹn nígbà tí wọ́n bá fẹ́ gbóúnjẹ fún un wọ́n lọ bá oúnjẹ sínú tàǹgẹ̀rẹ̀ fún un àbí kí wọ́n lọ bù sínú súpẹ́ tẹ́tẹ́rẹ́ ìyàtọ̀ ti wà níbẹ̀ so wọ́n náà wá porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹlòmíì tí wọ́n bá fẹ́ fún lómi mu agolo ni wọ́n gé lórí tí wọ́n fi bomi fún ẹlòmíì kọ́ọ̀bù ní rọ́bà ẹlòmíì kọ́ọ̀bù tí wọ́n ti fẹ́ lómi gan ẹ̀fẹ̀ lè máa rí ìdin àti kòkòrò lóríṣiríṣi nínú rẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá tún pọ́n wọ́n bu omi fún ẹlòmíì ife tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rà tí wọ́n ò tí jà lójú ni wọ́n fẹ́ lómi kò ṣe kíni kò fi mọ́ mi so ìjọ tí wọ́n sì mọ̀ pé ìpele ni èwo ni wọ́n fẹ́ ìtẹ́mi fẹ́ ni kíni abọ́ onígóòlù ife onígóòlù ìwé yìí tó bá fi fún àwọn òṣìṣẹ́ rẹ̀ àwọn tí wọ́n bẹnu àgbàlá rẹ̀ pé kí wọ́n fi mu ètò túmọ̀ sí wípé tá a bá pààrọ̀ abọ́ rẹ̀ tá a pààrọ̀ ife tó fi mu mi sí ti góòlù ó ti kúrò nínú ẹni tí ń jìyà ẹni tí ó ti di ẹni gíga porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run abọ́ oúnjẹ mi pààrọ̀ rẹ̀ sí abọ́ góòlù ife ìmúmi mi pààrọ̀ rẹ̀ sí ife onígóòlù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ọ̀yá abọ́ oúnjẹ mi àti ife ìmúmi mi ọ̀yá pààrọ̀ rẹ̀ sí ti góòlù ọ̀yá pààrọ̀ abọ́ oúnjẹ mi sí abọ́ onígóòlù pààrọ̀ ife ìmúmi mi sí ife onígóòlù Ọlọ́run ọba alágbára gíga jùlọ o àrí ìwọ ọlọ́ba tó mú ààbò tó ń pààrọ̀ ohun gbogbo sí ibi padà sí rere ọ̀yá yí gbogbo tí ń ṣe ibi tèmi náà padà sí rere abọ́ oúnjẹ mi ọ̀yá yí padà sọ́jà abọ́ onígóòlù abọ́ oúnjẹ onígóòlù ife ìmúmi mi asọ́jà ife ìmúmi onígóòlù èyí tá a fi ọ̀ṣọ́ àti wúrà àti fàdákà ṣe ọ̀yá sí abọ́ oúnjẹ mi ní èyí tá a fi ọ̀ṣọ́ àti wúrà fàdákà ṣe ayérayé àti abójẹ́ mi àti ìfimọ̀ mi ọ̀yá pààrọ̀ rẹ̀ sí èyí tá a fi ọ̀ṣọ́ àti wúrà àti fàdákà ṣe fi agbára àti àjùlọ rẹ̀ ọ̀yá dá mi láàrin bàbá ọmọ ìgbìmọ̀ ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run agbára rẹ àṣẹ rẹ ìjọba rẹ ìwàláyé rẹ àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ títóbi rẹ ọ̀rọ̀ rẹ nínú ilé ìjókòó tó mọ̀ fún ọdún bó ṣe fọ̀ láti mọ jẹ́rìí wálẹ̀ ìdìbò ṣe jẹ́rìí wálẹ̀ ju àwọn ọdún tó ti kọjá lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù
ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ rẹ, àṣẹ rẹ, ìmísí rẹ, ìwàláyé rẹ, iná ẹ̀mí mímọ́ rẹ, títóbi rẹ, ohun gbogbo tí ń ṣe tirẹ̀ bàbá ẹ̀yà jókòó tó mọ fara hàn ní ìbò ṣe fara hàn lọ, iná ẹ̀mí mímọ́ ìjókòó tó mọ jọ ní ìbò ṣe jọ lọ, ìwàláyé ìjókòó tó mọ fọ̀ ní ìbò ṣe fọ̀ lọ, ọ̀rọ̀ rẹ àìjókòó tó mọ fara hàn ní ìbò ṣe mọ fọ̀ ní ìbò ṣe fọ̀ lọ, iná ẹ̀mí mímọ́ rẹ àti agbára rẹ jókòó tó mọ jọ ní ìbò ṣe jọ lọ. Olúwa láti mọ darí gbogbo nù láti mọ darí àṣà alákòóso àti darí gbogbo nù ìbò ṣe jẹ lọ, àníjútà àwọn ọdún tó ti kọjá lọ ẹ̀yà tó mọ fi wà láyé rẹ bó ṣe fi hàn, iná ẹ̀mí mímọ́ ìjókòó tó mọ jọ ní ìbò ṣe lọ, àyẹ̀wò tó mọ darí àkóso àti darí gbogbo nù ìbò ṣe jẹ lọ. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ ká kọrin wa ìfẹ́ bí ìtọ́dún yìí. Bàbá mi àtọlọ́run mi, fún mi ní ìrànwọ́ rẹ, kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ayérayé. Bàbá mi àtọlọ́run mi, fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ, kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ ọba ọba. Bàbá mi àtọlọ́run mi, fún mi ní ìrànwọ́ rẹ tó ga jùlọ, kí lérò ká gbogbo ayé lọ́lá orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá, ọmọ ẹ̀mí mímọ́, fún ìjẹ́rìí agbára bàbá gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ ìlànà gbọ́ orúkọ rẹ ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, ó bùkún ayé wa, ó gbé ayé wa ró. Bí ọjọ́ òní ṣe yọ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run láìsí ìdíwọ́ kankan, ayé nìkan wa bẹ̀rẹ̀ sí fọ̀ nínú ògo láìsí ìdíwọ́ kankan, ayé nìkan wa bẹ̀rẹ̀ sí fọ̀ òre láìsí ìdíwọ́ kankan. Bá a ṣe ń palẹ̀mọ́ láti jáde nínú oṣù kìíní táwọn ọ̀nà oṣù kejì lọ ní orúkọ ti Jésù Kristi, gbogbo tí ń jẹ́ ṣùgbọ́n ìkorò àti àìsàn àti àrùn ayé wa pátápátá láì kù síbi kankan kò tó bá wa jáde nínú oṣù kìíní yẹn. Àwọn ọ̀nà oṣù kejì lọ ọ̀yá à ń lọ láti lọ ṣe rere, à ń lọ láti lọ kó oore ayọ̀, à ń lọ láti lọ kó bùkún, à ń lọ láti lọ kó ìgbéga, à ń lọ láti lọ mọ jẹ́rìí oore rere ayọ̀. Gbogbo tí ń ṣe ìpín àti ẹ̀tọ́ ẹnìkankan wa tó tó kù nínú oṣù kìíní, agbára Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́, oore ọ̀fẹ́ ti Jésù Kristi ní ọgbà gbogbo ẹ̀lẹ́ wa lọ́wọ́ ní gbogbo ọjọ́ ayé wa. Èrè lókù wa kù tá ọmọ jẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ìró ayọ̀ lókù tá mọ̀ gbọ́ nínú ayé nìkankan wa, nínú àgọ́ ẹnìkankan wa. Ẹ̀yọ́ bẹ́ẹ̀ sì gbìyànjú fún rere. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, àṣẹ ọ̀rúnkùn ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah méje o. Hallelujah, 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 hallelujah. Gbogbo parí kìí.